ti pàṣẹ pé kí ìgbẹ́jọ́ àwọn èèyàn mẹ́fà tí wọ́n fura sí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ní oṣù karùn-ún àti ọjọ́ karùn-ún oṣù karùn-ún fún ìgbẹ́jọ́ náà. Amòfin àgbà lórílẹ̀‐èdè yìí Lateef Fagbemi SAN sọ fún ilé ẹjọ́ pé àwọn ẹlẹ́rìí olùpẹ̀jọ́ ti wà ní sẹpẹ́ o, nígbà tí agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kìíní sọ pé ó yẹ kí ìlànà gbígba onídùúró ti wáyé o, àmọ́ ilé ẹjọ́ ní ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ kí ìlànà gbígba onídùúró kó tó lè wáyé. Àwọn agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ kọminú lórí àkókò péréte tí wọ́n fún wọn tá a bá wo irúfẹ́ ẹjọ́ tó wà níwájú wọn, àmọ́ adájọ́ ti wá pàṣẹ fún gbogbo igun tọ́rọ̀ kàn láti fara mọ́ àwọn ọjọ́ náà o kí ìgbẹ́jọ́ kó bàa lè yá kánkán. Àwọn òṣìṣẹ́ aláàbò kò jẹ́ kí àwọn akọ̀ròyìn kí wọ́n wọ gbọ̀ngàn ìgbẹ́jọ́ náà. Àwọn olùjẹ́jọ́ mẹ́fẹ̀ẹ̀fà náà ni Mohammed Ibrahim Gana, Erasmus Okegobia Victor, Ahmed Ibrahim, Zekeri Umoru, Buka Kashim Goni àti Abdulkadir Sani. Ẹ̀sùn 13 ni wọ́n fi kan àwọn èèyàn náà, èyí tó dá lórí àìjẹ́ olóòótọ́ sí orílẹ̀-èdè ẹni, ìwà ìgbésùmọ̀mí àti kíkó owó ìlú lọ sílé òkèèrè, èyí tí gbogbo wọn láwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Wọ́n á fi ẹ̀sùn kan àwọn olùjẹ́jọ́ pé wọ́n gbìmọ̀ pọ̀ lọ́dún 2025 láti gbógun ti orílẹ̀-èdè yìí nípa dídìtẹ̀gbà ìjọba ààrẹ Tinubu. Ilé ẹjọ́ ti kọ́kọ́ kéde ọjọ́ 27 oṣù kẹrin láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ gbígba onídùúró àwọn èèyàn náà, tí wọ́n sì pàṣẹ pé káwọn èèyàn ọ̀hún sì wà ní àhámọ́ ikọ̀ òṣìṣẹ́ aláàbò DSS. Ẹ̀wẹ̀, wọ́n dárúkọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa Timbre Sylvia nínú àwọn ẹ̀sùn náà o, àmọ́ wọn kò forúkọ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùjẹ́jọ́. Ìròyìn fi yé wa pé ó ti na pápá bora o, nígbà tí àwọn afurasí míì nínú ètò àti rí àwọn ọmọ ológun àti àwọn aráàlú kan náà ti wà láhàámọ́ tí wọ́n yóò sì fi ojú ba ilé ẹjọ́ àwọn ọmọ ológun nílùú Àbújá. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn aṣojú tuntun láti orílẹ̀-èdè yìí pé kí wọ́n jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè Nàìjíríà o níbikíbi tí wọ́n bá ti bá ara wọn. Ó rọ̀ wọ́n pé kí ṣíṣètò ìdókòwò láàrin ilẹ̀ wa àti ilẹ̀ òkèèrè kí àjọṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè náà kó lè gún mọ́. Ààrẹ sọ̀rọ̀ yìí níbi ètò tó wáyé níléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè tí ìjọba àpapọ̀ nílùú Àbújá, níbi tí George Akume ti sojú fún un. Ó ṣàlàyé pé àwọn ìyànsípò náà ṣe àfihàn ìgbẹ́kẹ̀lé kíkún tí orílẹ̀-èdè yìí nínú wọn láti sin orílẹ̀-èdè yìí láwùjọ àgbáláyé, pàápàá fún àmúgbòòrò ètò ọrọ̀ ajé òun àmúlùdùn. Ààrẹ Tinubu tẹnumọ́ pé àyípadà ojú ọjọ́ àti ìpèníjà ètò ààbò ti mú àyípadà bá àwùjọ àgbáláyé. Ó wá rọ àwọn aṣojú náà pé kí wọ́n ṣe àmúlò ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n àtinúdá tí wọ́n ní láti mú kí àfojúsùn ojú inú ìrètí ìsọdọ̀tun kí ó bàa lè jọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ní àlàáfíà tó ń jọba ní ìpínlẹ̀ yìí kò sẹ́yìn àjọṣepọ̀ gidi tó ń wáyé láàrin àwọn àjọ òṣìṣẹ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Mákindé sọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò ìsọ̀rí karùn-ún àwọn tó ń kẹ́kọ̀ọ́ àkóso ọ̀tẹlẹ̀múyẹ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún tí wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ìrìn àjò ẹ̀kọ́ wọn. Gbọ̀ngàn ńlá tó wà ní ọ́fíìsì olórí òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ yìí ní ètò ìgbàlejò náà ti wáyé. Akọ̀ròyìn wa lọ́fíìsì gómìnà Ọlálékan Sulaiman kò gbẹ́yìn bẹ́ẹ̀ làbárèrè ẹ bá mi kálọ. Nígbà tó ń gbàlejò àwọn ikọ̀ náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹni tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Musibau Babátúndé ṣojú, ṣe lálàyé pé àjọṣepọ̀ tó lóòrìn tó ń wáyé láàrin àwọn àjọ òṣìṣẹ́ aláàbò ló ṣokùnfà àlàáfíà tó ń jọba àti ààbò ẹ̀mí òun dúkìá èyí tó ń wáyé yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà wòye pé iṣẹ́ láabi àwọn ikọ̀ ajàgbara ẹlẹ́yàmẹ̀yà ti dínkù jọjọ, tó sì rọ àwọn ikọ̀ náà láti ṣe ìwádìí tó yẹ láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó fi kún pé àbẹ̀wò ẹnu iṣẹ́ náà yóò jẹ́ kí àwọn náà kí wọ́n lè kópa tó gíríkì sí àyàn tó ń lọ láti gbógun ti wàhálà ààbò ní ìpínlẹ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ alákòóso ibùdó ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ aláàbò Oje Udama, olùdarí ètò ìkẹ́kọ̀ọ́ Alimat Ibrahim ní àkórí ẹ̀kọ́ fún ti ọdún yìí ní wàhálà ikọ̀ àjàgbara ológun ẹlẹ́yàmẹ̀yà àti ìfigagbága ohun àlùmọ́ọ́nì nílẹ̀ Áfíríkà, ipa rẹ̀ sí ètò ààbò nílẹ̀ Nàìjíríà. Ó wá fi ọwọ́ ìdánilójú sọ̀yà pé ikọ̀ náà yóò bá wọn tọ́rọ̀ kan sọ̀rọ̀ tí wọn yóò sì ṣe àbẹ̀wò sáwọn ibùdó tó ṣe kókó. Bákan náà ni wọn yóò ṣe àgbéyẹ̀wò irúfẹ́ ìdàgbàsókè tó ti wáyé yíká ìpínlẹ̀ yìí
láti ní ìmọ̀ kíkún tó wà láàrin ìṣèjọba àti àkóso ohun àlùmọ́ọ́nì pẹ̀lú ààbò. Ṣáájú inú ọ̀rọ̀ rẹ̀ àgbàlẹ́gbẹ̀ẹ́ sí gómìnà Ṣèyí Mákindé lórí ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò, ajagun fẹ̀yìntì Lukman Ọmọnìyí gbàdúrà àṣeyọrí fún ikọ̀ náà lásìkò tí wọ́n fi wà ní ìpínlẹ̀ yìí. Ó ní ìpínlẹ̀ yìí mú ọ̀rọ̀ ìdàgbàsókè lọ́kùnkúndùn ní gbogbo ẹ̀ka. Gbẹ̀ngà Olókèdè ló ròyìn fún iléeṣẹ́ BCOS. Àwọn onímọ̀ nípa ọrọ̀ ajé ti gba mínísítà tuntun fún ètò ìṣúná Táíwò Oyèdélé níyànjú láti fi kún àyàn rẹ̀ láti ṣe àtúnṣe tí yóò mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ìgbé ayé wọn kó ba lè túbọ̀ bẹ́sùẹ́ sí i. Onímọ̀ nípa ètò ìṣúná kan ọ̀mọ̀wé Adékúnlé Onílẹ̀ àti òǹwòye ohun tó ń lọ lẹ́ka ètò ìṣúná Comrade Sanjọ́ Àkànmú ni wọ́n sọ̀rọ̀ yìí nípa ojúṣe mínísítà tuntun náà lórí ètò iléeṣẹ́ wa AM 120. Akọ̀rin wa Ọlámídé Owólabí sí àkójọpọ̀ ìròyìn náà, àlàyé yòókù rèé lẹ́nu Adémídùn Ológundúdú. Onírúurú awuyewuye ló ti ń jẹyọ lórí ìyànsípò Táíwò Oyèdélé gẹ́gẹ́ bí mínísítà tuntun fún ètò ìṣúná lẹ́yìn tẹni tó wà nípò tẹ́lẹ̀ Wálé Ẹdùn kọ̀wé fi ipò sílẹ̀. Nígbà tó ń kópa lórí ètò tẹlifíṣàn iléeṣẹ́ wa AM 120, ọ̀mọ̀wé Adékúnlé Onílẹ̀ tẹnumọ́ pé mínísítà tuntun náà yóò fojú winá onírúurú ìpèníjà láti ọ̀dọ̀ ará ìlú nítorí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe yọ mínísítà tẹ́lẹ̀ náà. Ó mẹ́nuba àwọn nǹkan gbòógì tó yẹ kí mínísítà náà gbájúmọ́ lọ́fíìsì bíi gbígbógun ti ọ̀wọ́n gógó nǹkan, ríró ètò ìṣúná lágbára sí i tó fi mọ́ sísanwó àwọn agbaṣẹ́ṣe déédéé. Ọ̀mọ̀wé Onílẹ̀ fi kún pé ṣíṣe àkóso àwọn nǹkan tó gbẹnu sókè àti ìdúróore pàṣípàrọ̀ owó ilẹ̀ wa sí ilẹ̀ òkèrè jẹ́ àwọn ìpèníjà tí mínísítà tẹ́lẹ̀ náà fojú winá. Nínú ọ̀rọ̀ tiẹ̀, òwòye ohun tó ń lọ lẹ́ka ètò ìṣúná Comrade Sanjọ́ Àkànmú ṣàpèjúwe Táíwò Oyèdélé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nípa owó tá à ń pa wọlé lábẹ́nú. Àmọ́ ó tẹnumọ́ pé àsìkò tó le ló wọ ọ́fíìsì. Ó tọ́ka sí àwọn nǹkan tó rọ̀ mọ́ bí wọ́n ṣe ń yànda owó fún àwọn iṣẹ́ àkànṣe, èyí tó jẹ́ ọ̀kan lára ìdí tí mínísítà tẹ́lẹ̀ náà fi kọ̀wé fipò sílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ìrírí Oyèdélé gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó wà fún àtúntò owó orí mú kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú rẹ̀. Ó wá fi ìrètí hàn pé mínísítà tuntun náà yóò ṣe àmúgbòòrò owó tán pa wọlé lábẹ́nú. Àwọn méjèèjì tẹnumọ́ pàtàkì àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin ìjọba àti àwọn tọ́rọ̀ gbèrú láti lè ṣe àkóso owó tá à ń pa wọlé lábẹ́lé fún àmúgbòòrò ètò ọrọ̀ ajé. Adémídùn Ológundúdú ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Aṣòfin tó ń sojú ẹkùn ìdìbò ìlà oòrùn Ìdó Ìbàràpá nílé aṣojúṣòfin kejì ilé aṣòfin Adérẹ̀mí Òsénì ti kéde èròǹgbà rẹ̀ láti sojú ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìgbìmọ̀ rẹ̀ Rẹ̀mí Òsénì Rockford ní ìjọba ìbílẹ̀ 9 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti aṣòfin Òsénì lẹ́yìn láti kéde èròǹgbà rẹ̀ ọ̀hún. Akọ̀rin wa Ọlámípọ̀sí Ìṣọ̀lá sí àkójọpọ̀ ìròyìn náà, ohun tó mú bọ̀ rèé lẹ́nu Olúwaṣeun Akínọ̀sùn. Àwọn alátìlẹyìn àwọn aṣáájú lágbo òṣèlú tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti àwọn ikọ̀ ọ̀rẹ́ ti Rẹ̀mí Òsénì ló kórajọ síbi ètò tá a lè ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àjọ̀dún níbi tí aṣòfin Adérẹ̀mí Òsénì ti kéde èròǹgbà rẹ̀ láti díje fún ìjókòó ilé aṣòfin àgbà fún ẹkùn gúúsù Ọ̀yọ́ lásìkò ètò ìdìbò ọdún 2027. Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ, aṣòfin tó ń ṣojú ẹkùn gúúsù Ọ̀yọ́ Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali àti aṣáájú ẹgbẹ́ òṣèlú náà Olóyè Michael Jọlá Òṣó, aṣáájú ẹgbẹ́ òṣèlú APC Alhaji Kamorudeen Ajíṣafẹ́ àtàwọn èèkàn mìíràn lágbo òṣèlú fìdí àtìlẹ́yìn wọn fún èròǹgbà àti díje fún ipò ìjókòó ilé aṣòfin àgbà ti Ọ̀nàrẹ́bù Adérẹ̀mí Òsénì. Ọmọlúwàbí àkófiṣẹ́ òwúrọ̀ ẹnjìníà Rẹ̀mí Òsénì step by step. Àpò oríire tí ọlọ́run kọ́ ní ẹgbẹ́ Adérẹ̀mí Òsénì tí ó ṣe aṣọ
ṣe rí dáńtọ́ bó ṣe rí bó ṣe fi àwùjọ tí àwọn àjọ bá tó ń sọ kankan lórí ẹ̀ tàbí àṣọ nìyẹn èyí èyẹ wa mo fẹ́ rọ gbogbo yín ẹgbẹ́ tiwa. Nínú ọ̀rọ̀ rẹ̀ aṣòfin Adérẹ̀mí Òsénì tó ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn Ìdó Ìbàràpá nílé aṣojúṣòfin ilẹ̀ yìí ṣe àlàyé wípé òun pinnu láti lọ ṣojú ẹkùn gúúsù Ọ̀yọ́ nílé aṣòfin àgbà láti rí dájú wípé ìdàgbàsókè tó yẹ bá ẹkùn náà kí èrè ìjọba àwarawa kó tún lè kárí. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti ṣe àtìlẹ́yìn rẹ̀. Ó sì tún ra àwọn tó ní nǹkan ṣe lágbo òṣèlú yìí láti fún ní àtìlẹ́yìn tó yẹ lásìkò ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Aṣòfin Òsénì ké sí àwọn aráàlú láti máa fìdí àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu pàápàá jùlọ nínú àwọn ètò ìsọdọ̀tun èyí tí àfojúsùn rẹ̀ jẹ́ láti mú àtúntò rere bá orílẹ̀-èdè yìí. Èròǹgbà èyí tí aṣòfin Òsénì kéde rẹ̀ yìí ni àwọn èèyàn tẹ́wọ́ gbà ní ìjọba ìbílẹ̀ 9 tó ń bẹ lábẹ́ ẹkùn gúúsù Ọ̀yọ́. Olúwaṣeun Akínọ̀sùn ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Ìjọba àpapọ̀ lẹwa ti ṣe àgbékalẹ̀ ètò tí yóò ṣe ìgbéléwọ̀n ìwé kíkà fún ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama kékeré àti girama àgbà gẹ́gẹ́ bí ara yan láti mú àyípadà tó bá ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ètò ẹ̀kọ́ sọ pé ojú inú yìí ló wà láti mú àdínkù bá bí onírúurú ìwé kíkà ti ń gba ìgboro kan. Ó ní ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ní àwọn ìwé tí wọ́n fọwọ́ sí fún ìlànà ìkẹ́kọ̀ọ́. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá pẹ̀lú mínísítà kejì fún ètò ẹ̀kọ́ Ṣùbọ́bà ni wọ́n parapọ̀ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àwọn oníròyìn. Ó ṣàlàyé pé kì í sí gbogbo ìwé tí wọ́n bá gbé jáde ìjọba náà fọwọ́ sí. Ó ní àwọn tọ́rọ̀ gbèrú yóò tún fọwọ́ sí sáà ètò ẹ̀kọ́ tuntun tí yóò bẹ̀rẹ̀ lóṣù kẹsàn-án ọdún tá a wà nù rẹ̀ yìí. Bí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ṣe wọlé fún sáà kẹta 2025-2026 lónìí, ètò ẹ̀kọ́ kíkọ́ ti bẹ̀rẹ̀ láwọn ilé ẹ̀kọ́ ìjọba àti tàládàáni ní ẹkùn Ògbómọ̀ṣọ́. Àbẹ̀wò tí kọ̀ròyìn iléeṣẹ́ wa BCOS nílùú Ògbómọ̀ṣọ́ Adérẹ̀mí Àkànmúṣe sí àwọn ilé ẹ̀kọ́ kan láwọn ẹkùn náà fi hàn pé àwọn olùkọ́ ti bẹ̀rẹ̀ sí ní lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Láwọn ilé ẹ̀kọ́ tí akọ̀ròyìn wá dé, àwọn akẹ́kọ̀ọ́ tún àyíká ilé ẹ̀kọ́ wọn ṣe nígbà tí àdúrà pàtàkì sì wáyé fún ìdarí Ọlọ́run ní sáà ètò ẹ̀kọ́ tuntun yìí. Àwọn tọ́rọ̀ ètò ẹ̀kọ́ gbèrú ní gómìnà ìpínlẹ̀ yìí Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́gọ̀ ẹnu fún ẹ̀mí ìfaraẹnijìn rẹ̀ láti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí. Wọ́n sì tún rọ àwọn mínísítà tí àwọn ọ̀rọ̀ mìíràn tí ètò ẹ̀kọ́ kàn láti ṣàtìlẹ́yìn fún ìjọba láti mú èròǹgbà rẹ̀ ṣẹ láti mú kí ètò ẹ̀kọ́ kó dúró rẹ̀ sí i. Wọ́n wá fi ìrètí wọn hàn pé àwọn akẹ́kọ̀ọ́ yóò tún yára jáde sí i láti ọ̀la lọ. Àwọn ọmọdé ni wọ́n ti gbà níyànjú láti máa dàgbà nínú ọgbọ́n Ọlọ́run kí wọ́n sì gbé ìgbé ayé tó bá òfin Ọlọ́run mu. Ìmọ̀ràn yìí jẹyọ níbi àjọ̀dún àwọn ọmọdé tìjọ CAC Òkè Ìyè Ìsálú nílùú Ìṣẹ́yìn. Àkòrí àjọ̀dún náà ni wọ́n pè ní ọmọ ní ìní Olúwa, èyí tó tọ́ka sí bí ó ṣe yẹ fún àwọn òbí láti máa kọ́ àwọn ọmọ wọn ní ìlànà Ọlọ́run àti ìwà rere láti kékeré. Àkòrí wa Fọláṣadé Akíntọ́lá báwọn péjú síbi ayé àwọn ọmọdé ọ̀hún. Àbò tó ń bọ̀ rí lẹ́nu Olúwaṣeun Akínọ̀sùn. Àkójọpọ̀ alárinrin àti ìgbésókè nínú ẹ̀mí ló jẹ́ nígbà tí àwọn èèyàn kóra jọ sínú ìjọ Christ Apostolic Church Òkè Ìyè Ìsálú pẹ̀lú bí àwọn ọmọdé ṣètúyáyá jáde láti kópa nínú àjọ̀dún àwọn ọmọdé fún tọdún yìí. Lára nǹkan tó wáyé níbi ètò yìí ni kíka ẹsẹ̀ Bíbélì, ìjó ìbílẹ̀ àti ṣíṣe àfihàn àwọn iṣẹ́ ọpọlọ látọ̀dọ̀ àwọn ọmọdé náà, èyí tí wọ́n ti ń ṣe àfihàn àwọn ẹ̀bùn àtinúdá tí Ọlọ́run fi jíǹkí wọn àti bí wọ́n ṣe dàgbà tó nínú ìgbé ayé ẹ̀mí wọn. Nínú ìwé Dáníẹ́lì orí 6 ẹsẹ̀ 22-23, báwo ló ṣe ń fọ àwọn ọmọ rẹ tó ìwé ìtọ́jú rere lẹ́yìn tó wọjú kọ́kọ́ bí ní ọ̀dẹ. Ọmọ mi, bí o bá fẹ́ gba ọ̀rọ̀ mi, kí o sì pa òfin mi mọ́ pẹ̀lú rẹ̀, kí ìwọ sì tẹ́tí rẹ
Nínú ìwàásù rẹ̀, ẹni ọ̀wọ̀ Martins Bádéjọ mẹ́nubà pàtàkì ká tọ́ ọmọ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run nígbà tó ń sọ̀rọ̀ lórí àkòrí tó pè ní fífi ọ̀rọ̀ Ọlọ́run tó àwọn ọmọ. Ó ṣe àpèjúwe ojúṣe àwọn òbí gẹ́gẹ́ bí èyí tó nílò ìfaraẹnijìn, kéèyàn ní sùúrù àti mímáa tọ́ àwọn ọmọ sọ́nà nígbà gbogbo. Ojúṣe wa ni it is our duty. Ìgbàgbọ́ tí a gbà, the faith we carry tí a mọ̀ and we know tí a fi gbé ìgbésí ayé wa. And we live with it. A ò gbọdọ̀ má gbélé ọmọ wa lọ́wọ́. Àgbàrá òjò lóhùn onílé wó. Ó lálẹ́ onígbà o. Ayé tá a wà yìí fẹ́ já o tó lè tún àwọn wa lọ́wọ́ a ò gbọdọ̀ gbà fún. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága níbi ayẹyẹ àjọ̀dún àwọn ọmọdé yìí, alàgbà Fọlọ́runṣọ́ Amos, rọ àwọn òbí àtàwọn ọmọdé láti máa rìn ní ọ̀nà Ọlọ́run. Ó gbà wọ́n níyànjú láti máa ṣe àfihàn ìgbé ayé tó jọ ti Jésù Kristi kí wọ́n sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Wọ́n máa tọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n máa fi ọ̀nà Ọlọ́run fi tọ́ wọn, nítorí pé nígbà tí Bíbélì sọ fún wa wípé wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní ìsinmi, èyí ó jẹ́ kán lè mọ ìwà tó dáa láwùjọ. Àwọn àlejò mìíràn tó sọ̀rọ̀ níbẹ̀ gba àwọn ọmọdé nímọ̀ràn láti ní àfojúsùn kí wọ́n sì yàgò fún ẹgbẹ́kẹ́gbẹ́, bẹ́ẹ̀ ni kí wọ́n tún fi ara wọn jìn fún ẹ̀kọ́ wọn àti ìdàgbà nínú ẹ̀mí. Ìlànà tí wọ́n fi kọ́ wa nígbà ilẹ̀ ilé ká múlò láti fi lo ìgbésí ayé wa, ká sì gbára mọ́ ìwé wa. Tí ọba kàwé lóde òní, onira díẹ̀ kí n tó yé yẹn. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ àwọn ọmọ ni pé kí wọ́n gbọ́ ẹ̀kọ́ àwọn òbí láti inú ìwé mímọ́, kí àwùjọ wa kó bá lè ní ọjọ́ ọ̀la tó dára. Gbogbo ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ lónìí, àìní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé àwọn ọmọ láti ọ̀dọ̀ àwọn òbí, òun ló fà á tí a fi ní onírú ìṣòro tí a ní ní àwùjọ wa lónìí. Ìmọ̀ràn wa fáwọn èwe wa ni pé kí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, wọ́n sì máa bọ̀wọ̀ fún àwọn aṣíwájú wọn, wọ́n sì máa jìnnà sí ilé Ọlọ́run. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, àwọn ọmọdé náà fi ẹ̀mí ìmoore wọn hàn sí àwọn àlejò tó wá yẹ wọn sí àti àtìlẹ́yìn wọn, tí wọ́n sì tún ń béèrè fún ìtọ́nisọ́nà tó tọ́ látọ̀dọ̀ àwọn òbí àti ìjọ náà. Àkókò ayẹyẹ tí wọ́n fi ń ṣe àjọ̀dún àwọn ọmọdé yìí ló kọjá àkókò tí wọ́n fi ń ṣe àjọ̀dún nìkan, pẹ̀lú bó ṣe tún rán àwọn òbí àti ẹbí tó fi mọ́ ìjọ Ọlọ́run létí ìdí tó fi yẹ kí wọ́n tọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé àti níní ìbẹ̀rù Ọlọ́run fún ìran tó ń bọ̀. Olúwaṣeun Akínọ̀sùn ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Níbi àṣekágbá ìdíje bọ́ọ̀lù ti Rosal tọdún yìí fún àwọn ọmọdé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Octofas ló gba ife ẹ̀yẹ náà nígbà tó gba ẹ̀yẹ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù New Era pẹ̀lú àmì ayò 4-2 nígbà tí ìdíje náà débi abala wùmí lójú kí n gbá sí ọ tá a mọ̀ sí penalty kick. Ọ̀jọ̀gbọ́n Sabit Ọlágòkè ló ṣe agbátẹrù ìdíje náà, èyí tí ó ṣe àfihàn akitiyan rẹ̀ láti gbé ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lárugẹ àti láti jẹ́ kí àwọn ọ̀dọ́ náà ní ojúṣe. Akọ̀ròyìn wa Adéọlá Ọládélé wà ní pápá ìṣeré Lẹ́kan Sàlámì níbi tí ìdíje náà ti wáyé. Àbọ̀rẹ́ lẹ́nu Olúwaṣeun Akínọ̀sùn. Ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù ọlọ́dọọdún èyí tí wọ́n pè ní Rosal ìkọkànlélógún irú ẹ̀ ní ìjọ Shafaudeen Islam lágbàáyé ṣe agbátẹrù rẹ̀ tó sì wá sópin láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù New Era FC àti Atufas FC. Nínú ọ̀rọ̀ tó sọ níbi ìdíje yìí, ọ̀jọ̀gbọ́n Sábìtù Ọlágòkè tó jẹ́ olùdásílẹ̀ àti alága fún àjọ eléré ìdárayá ti Shafaudeen tọ́ka sí wípé ìdíje náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè ṣe ìwúrí àti ìṣọ̀kan fún àwọn ọ̀dọ́ láì fi ti ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe. Ó ṣe àlàyé wípé jíjẹ́ kí ọwọ́ àwọn ọ̀dọ́ má dilẹ̀, pàápàá jùlọ nínú eré ìdárayá, ní ipa pàtàkì tó ń kó láti wá ojútùú sí ìṣòro ètò ààbò àti ipa tí yóò ní lórí ìgbé ayé wọn. Ó wá dábàá ṣíṣe àgbékalẹ̀ àwọn eré ìdárayá
èyí tí àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ máa ń ṣe sínú ìlànà eré ìdárayá ilé wa. Lópin ìdíje yìí, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atofans FC ló gbégbá òrókè. Ọ̀jọ̀gbọ́n Lágòkè wá pín ẹ̀bùn àti ìwé ẹ̀rí fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó kópa nínú ìdíje náà láti mọrírì ipa takuntakun tí wọ́n kó. Ìdíje eré bọ́ọ̀lù rọ̀súlù ọlọ́dọọdún yìí ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe ti ẹgbẹ́ ẹlẹ́sìn náà fún aráàlú tí wọ́n sì fi ara wọn jìn láti mú ìdàgbàsókè bá eré ìdárayá ní ẹsẹ̀ kùkú àti kí àwọn ọ̀dọ́ kó lè máa kópa nínú àwọn nǹkan tó lérè. Olúwaṣeun Akínọ̀sùn ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. ní báyìí ẹ jẹ́ á lọ sí abala eré ìdárayá wa. Ẹ káàbọ̀ sí abala ti eré ìdárayá fún ti àsìkò yìí. Adékọ́lá Ọmọ́tọ́ṣọ́ ni orúkọ tèmi. Àwọn ikọ̀ eléré ìdárayá sísá tí wọ́n ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ti eré aláságbági eléyìí tí ó máa wáyé ní Gabon ní kòpẹ́kòpẹ́ yìí ó ní wọ́n máa gbéra kúrò lórílẹ̀-èdè wa Nàìjíríà lónìí. Àwọn ikọ̀ eléré sísá aláságbági ọ̀hún tí wọ́n jẹ́ 24 níye ó ní wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ olùdarí àwọn olùkọ́ni wọn tí wọ́n jẹ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n máa kópa nínú ti eré sísá àti aláságbági eléyìí tí ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ 2 nínú oṣù karùn-ún títí di ọjọ́ 3 nínú oṣù karùn-ún tá a wà nínú rẹ̀ yìí ìyẹn ní Gabon. Àná òde yìí ó ní àwọn ikọ̀ eléyìí tí wọ́n kọ́kọ́ léwájú ni wọ́n ti gbéra báyìí lọ sí ìlú Gabon síwájú kí àwọn eléré ìdárayá yìí kí wọ́n tó darapọ̀ mọ́ wọn ní òní. Kò ní dín ní àwọn eléré ìdárayá ti eré sísá aláságbági láti orílẹ̀-èdè 40 níye tí wọ́n máa ṣe ìfàǹfà nínú ti ìdíje tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jọ́ obìnrin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Pacesetters Queens ó ní wọ́n ti gbádé fún báyìí ìyẹn fún ti ìdíje ti Federations Cup eléyìí tó jẹ́ ti agbọ̀n ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìfigagbága eléyìí tó wáyé láàrin àwọn àti Dragon Free Ladies ní àyà ti tàná ó ní kó ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Pacesetters Queens ni wọ́n ti jáwé olúborí pẹ̀lú àmì ayò 5-0 nínú ìfigagbága eléyìí tó kù tí wọ́n ti mọ takàngbọ̀n ó ní wọ́n ti máa mọ àwọn tí wọ́n pè wọ́n sí sọ̀rí mọ́ báyìí ní agbọ̀n ti tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀ lágbọ́n títí àwọn tọkùnrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Crown FCT ìlú Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n jọ fà á kájà ní àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó kú sí ọ̀mì ayò kọ̀ọ̀kan kí wọ́n tó fi pẹ́náltì ṣe òdiwọ̀n rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Crown FCT ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 4-2. Ó túmọ̀ sí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crown FC ó ní ọmọ ẹgbẹ́ àsíá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ dání. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin torílẹ̀-èdè wa Nàìjíríà tó jọrí wọn tí ò tayọ 20 ọdún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Falconet tó náà ti parí gbogbo ìgbáradì wọn tí wọ́n ń ṣe nílùú Àbújá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Falconet torílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pàgọ́ fún odidi ọ̀sẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sí olú-ìlú ilẹ̀ wa Nàìjíríà nílùú Àbújá ní ìgbáradì fún ìfigagbága ẹni bá láyà kó wá kópa nínú tìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí wọ́n ti máa kojú orílẹ̀-èdè ti Malawi ní ìpele tó kàn ìyẹn FIFA Under-20 Women World Cup qualifier. Wàyí o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Falconet ni wọ́n ti tẹkọ̀ létí báyìí tí wọ́n ti gúnlẹ̀ sí ìlú Ìkẹ́nẹ́ ibi tí wọ́n ti máa retí àti gba àlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó orílẹ̀-èdè ti Malawi nínú ìfigagbága wọn tí ó máa wáyé lọ́jọ́ 2 nínú oṣù karùn-ún ìyẹn May 2 ìyẹn ní ìlú Ìkẹ́nẹ́ Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Alẹ́ òní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ń ṣe kọ̀lé lọ́wọ́ báyìí nínú ti ìdíje ti líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ń gba àlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford lọ́wọ́ ní inú ti ìdíje torílẹ̀-èdè ti Spain ìdíje ti Spanish La Liga ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Espanyol àwọn náà ń gba àlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Levante lọ́wọ́. Àní òsìsì ń bẹ lórí àkàbà tábìlì ti líìgì ti orílẹ̀-èdè Spain lásìkò tá a wà yìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona náà ló sì wà nípò àkọ́kọ́ pẹ̀lú àmì 95 points nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid wà nípò kejì pẹ̀lú àmì 74 points tó túmọ̀ sí pé àmì kan péré báyìí oníkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ni wọ́n ń dúró dì eléyìí tí wọ́n fi gbé ife ẹ̀yẹ ti líìgì torílẹ̀-èdè ti Spain relé. Lórílẹ̀-èdè Italy ẹ̀wẹ̀ nínú ti ìdíje ti Italian Serie A ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Lazio àti Udinese náà jọ ń ṣe ìfàǹfà lọ́wọ́. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan ló wà lókè tí pọ́n tábìlì báyìí fún ti ìdíje ti Italian Serie A nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Napoli tó ń wọ́ gẹrẹrẹ tẹ̀lé wọn lẹ́yìn AC Milan sì wà nípò ẹlẹ́ẹ̀kẹta. Ànírìn jù bẹ́ẹ̀ lọ ní abala tẹ̀rẹ̀ ìdárayá fún tàsìkò yìí Adékọ́lá Ọmọ́tọ́ṣọ́ ní orúkọ tèmi.
nílẹ̀ òkèèrè lọ́hùn-ún ó kéré tán èèyàn 22 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nígbà tí èèyàn 10 farapa lásìkò ìjà ẹlẹ́yàmẹ̀yà lápá ìlà oòrùn Chad nínú ogun tó bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ omi kànga gẹ́gẹ́ bí igbákejì olóòtú ìjọba ilẹ̀ náà Lemansi Mahata ṣèwé. Akọ̀ròyìn wa Fọláṣadé Akíntola ṣe àkójọpọ̀ ìròyìn yìí àti àwọn ìròyìn ilẹ̀ òkèèrè míì àbọ̀rẹ́ lẹ́nu Dámilọ́lá Owólabí. Èèyàn 52 ni wọ́n já láìsí lásìkò àbẹ̀wò tó ṣe sí abúlé Igota lẹ́kùn Wadifira lẹ́gbẹ̀ẹ́ ẹnubodè Sudan níbi tí rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ lọ́jọ́ àbámẹ́ta tó kọjá. Ó ṣàlàyé pé èèyàn 10 mìíràn tún farapa yánnayànna tí wọ́n sì ti ń gba ìtọ́jú. Mahamad sọ pé rògbòdìyàn náà dé àwọn agbègbè tó mú létí wọn èyí tí wọ́n fi gbẹ̀san. Ó fi kún pé àwọn agbófinró tètè dá sí ọ̀rọ̀ náà. Àwọn aláṣẹ ilẹ̀ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìpẹ̀tùsáwọ̀. Bákan náà ló tún fẹsẹ̀ ìdájọ́ òdodo múlẹ̀ gẹ́gẹ́ bí ara ọ̀nà láti gbógun ti ìwà ọ̀daràn. Rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ náà kò sẹ̀yìn ọ̀rọ̀ aáwọ̀ ààlà ilẹ̀ àti omi nílẹ̀ Chad. Wọ́n ti ṣekú pa mínísítà fétò ààbò nílẹ̀ Mali lásìkò tí wọ́n yin àdó olóró sí ilégbèé rẹ̀ ní olú ìlú ilẹ̀ náà tó wà ní Bamako. Àwọn iléeṣẹ́ ìròyìn jábọ̀ ìròyìn nípa ikú Sadio Kamara èyí tó bá ní lẹ́jà fún. Iléeṣẹ́ móhùnmáwòrán ilẹ̀ náà fìdí ikú rẹ̀ múlẹ̀. Ó ní ó gbẹ́mìí láti ara ọta ìbọn tó gbà lásìkò tó fi ìjà pẹ́ta pẹ̀lú àwọn agbébọn. Ìwádìí fi hàn pé aṣáájú ilẹ̀ náà Ọ̀gágun Assimi Goïta ni wọ́n ti tètè gbé kúrò nílé kí àwọn alátakò tó dé. Àwọn ọmọ ogun ilẹ̀ Russia àti iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Mali ṣàmúlò rẹ̀ yọwọ́ kúrò nínú ìkọlù tó ń lọ lọ́wọ́ náà. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n ti fojú winá ìgbésùmọ̀mí látọwọ́ ikọ̀ alákatakítí. Ó fi kún pé ìkọlù náà ṣekú pa èèyàn 3 nínú mọ̀lẹ́bí Kamara. Àwọn aláṣẹ ilẹ̀ Ukraine sọ pé ilẹ̀ Russia tó ti ṣèkọlù lákọ̀tún sílùú Odessa níbi tí èèyàn 11 ti farapa nínú èyí tí a ti rí ọmọdé 2 tí wọ́n sì bà àwọn dúkìá jẹ́. Gómìnà ìlú Odessa Olekipa sọ pé ẹkùn 3 ni wọ́n faragbá lára ìkọlù náà. Lára àwọn dúkìá tó bà náà ní ilé ìtura, àwọn ibi tí wọ́n ń já ẹrù sí àtàwọn ibòmíràn. Ẹ̀wẹ̀ ìkọlù tí ilẹ̀ Russia ṣe náà ṣekú pa èèyàn kan lápá ìlà oòrùn gúúsù Zaporizhia gẹ́gẹ́ bí gómìnà Ivan Fedorov ṣe wí. Gómìnà ẹkùn náà sọ pé ikọ̀ ọmọ ogun Russia ṣèkọlù 2,609 yíká àwọn ìletò 55 lọ́jọ́ kan tí wọ́n sì bà ó kéré tán 50 dúkìá jẹ́. Àwọn aláṣẹ ilẹ̀ Russia sọ pé ilẹ̀ Ukraine ṣèkọlù sí ẹnubodè Belgorod níbi tí ẹnìkan ti já láìsí tí obìnrin 4 sì farapa yánnayànna. Dámilọ́lá Owólabí ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Lẹ́ẹ̀kan sí ẹ̀gbọ́n kókó tó wà ní ìròyìn wa lẹ́kùnrẹ́rẹ́ fún ti alẹ́ òní. Ilé ẹjọ́ pàṣẹ pé kí ìgbẹ́jọ́ àwọn èèyàn 6 tí wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kan kó yá ní kankan. Bákan náà la mú wá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kan sára sáwọn àjọ òṣìṣẹ́ aláàbò fún àlàáfíà tó ń jọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílẹ̀ òkèèrè lọ́hùn-ún èèyàn 22 dèrò ọ̀run lápá ìlà oòrùn Chad láti pàṣẹ ìjà ẹlẹ́yàmẹ̀yà tó ń wáyé lórí ọ̀rọ̀ omi. Láti túbọ̀ jẹ́ ìgbádùn àwọn ìròyìn tó ń jáde ní iléeṣẹ́ wa BCOS ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ GoTV ní ìkànnì 134 àti lórí Star Times ìkànnì 113 kí n tó máa lọ. Ẹ jẹ́ ká máa gba àlàáfíà láàyè nínú gbogbo tí a bá ń ṣe. Ilẹ̀ yìí ò ní bàjẹ́ o. Bí ó ti mọ fún ìròyìn wa lẹ́kùnrẹ́rẹ́ fún ti alẹ́ òní rèé, ohun gbogbo tó di lọ́la láṣẹ Elédùà títí Ọlọ́run òrùn lásùn àjàyè.